In a man, Odea my manche mamimba. Ingani awola woboshe womboe womboshe. Hello?
Àlejò àtàwọn pápó yìí. Tiapo yo, tiapo, tiapo bí àjàpò. Àlejò àtàwọn pápó yìí. Tiapo yo, tiapo, tiapo jai. Àwọn kò fóde kàtàgbọ̀ mẹ́rin tiapo. Tiapo ya. Tiapo. Kàtàwọ̀ bí àjàpò. Àlejò àtàwọn pápó yìí. Tiapo yo, tiapo, tiapo jai. Ó sàkó fóde kàtàwọ̀ bí àlejò àmọ́ ìyá. Tiapo ya. Kàtàwọ̀ bí àjàpò. Àlejò àtàwọn pápó yìí. Ewe yo ayẹyẹ namuyeyo wọbia. Ó sàkó fóde kàtàwọ̀ bí àlejò wọ̀nyá. Wọ̀nyá wẹ̀yọ wọ̀nyá. Ewe yo. Wọ̀nyá wẹ̀yọ wọ̀nyá. Kàtàwọ̀ bí àwẹ̀yọ wẹ̀yọ wọ̀nyá. Ewe yo ayẹyẹ namuyeyo wọbia. Ó sàkó fóde kàtàwọ̀ bí àlejò wọ̀nyá. Wọ̀nyá wẹ̀yọ wọ̀nyá. Ewe yo. Wọ̀nyá wẹ̀yọ wọ̀nyá. Kàtàwọ̀ bí àwẹ̀yọ wẹ̀yọ wọ̀nyá. Ó wà gbọ́dọ̀ na mú yánu. Tiapo. Yẹn wà gbọ́dọ̀ na mú yánu.
no ne wo menene usufe ta seche wo fe wo mo papa ahwe no ni efe jomo a wo fe ya shiba mi wo ma sori keke o kaji ntumo nshi no efi ano yo mo oyin shifi o no sori o fika na no che drone fe anyumo o keke wako yo drone ko mo na lena o bibo gẹ́gẹ́ sọ lọ́kọ̀ wọ́n ti gbẹ̀fọ́ lẹ́yìn ìmọ̀lẹ́ wọ́n kẹ́ gbàánà gbẹ̀mẹ̀ tsoko etsako boko tako etsako boko òkè oyinwa dán màá bọ̀ wọ́n mi tata lọ́kọ̀ wà gbẹ̀nà yẹn ni mo tsẹ ni mo bí kẹ́ ni mo mọ kọ́nkọ́n gbẹ̀ àmì amen. ọ̀dà yóò ṣe ẹni wọ́n ṣe wọ́kẹ́ lọ́nà ọ̀tí ọ̀rẹ́ ìgbà yẹn ni yẹ òkèrè àti àná traditional prayer. Wache woche nivi woshia ulupa ni le denche iwa gbelegbe ye soli mo mi ke ha iwe ti ni obe mane ni wache Ago chame kenyame. Twa no manya ba e. Ni ha wo fe wo gbe afi ekome. Twa no manya ba. E mena shime. Mena sowa. Ni ma sowa. Na ma sowa. E ata o twedi ampon. Baba fa ni na mi awo e. Mo ke bi jo mo. Wo ye nyama epi ni wo ba wi. Ni ole wo ichi ami ke wo twi ami. Lo le bibi ni gba wona. No ni wo ba bi e. Keja leno ni wa sheku e goda choke wo mi awo. Eh sanko fio. E mo da na ko nu e. Sanko ami. E mo da na ko nu. Fani ni gbeche. E mo da na ko nu e. Sanko. Atofo sen e mo da na ko nu e. Sanko obe. Kwa. Sen e mo da na ko nu e. Ami sanko koronto. Kobra. Dade akotia ye fe nye ya dane akonye no ayi dan mana won chege ye sanko fi we ne no ni won wi ake watole mo ni mene won kan choma je ni won kan choma keke shi won kan choma ake wo ba manja no ye do na we ne ni adomo na aka kita manche asafache ja se che na adomo shi anena na aka kita mene wa before no fole o kana ba manjano le ba ka man kita ni ma fa ya se aga lale atole ne ka tu kita atole ne ka man kita ni ka je ka man kita e ku su mi fa agbena ni bi ko mani yo se le se sangini ni mata mo da na ko nu e na ya ki abo abe e mo da na ko nu e ni adu brafo e mo da na ko nu e ni sabaya chen e mo da na ko nu tete fi o tete npa e mo da na ko nu e la le nya teta nya fro nya chi kanya sen nya ba ye no yo su ne nya chuni e papa ha osuma mene wana bifala ko e batanye se ni saba chen ni di bibra na chuese be kukuo ne ye balaka ando ko boku ke do na boku ni wo chora ke do na saba achen woku e wote ajina ni balaka anamoko na krata seno bala fe
ike di arawo ni saba chen di sabe ne tajirami ni enya efe yala wa bra ahu mele wa to kusuena no jake wani kusueta mo adukoro repua ka bi fara bahawo wa bi eshi na mekere bahawo ni wo tu eni mele wonjela po to bari ni sama chen mele ne kashi ni wana ko le to ne wani wa jela po ya agbana na ne ka mankita ni man kralo kala kita mele na ka pepe shi bodo ne wakada na shweshi wakabi jo amo shiajo ni mra ko beka bibi ko majiwo ke woni na forsa wale wapaku wale ni woni dejuno shi wa pia wa yake ka wachanye ya babo wotwe wo wonchanye kinka wele wo wonchanye do na wele ya ga asumiye ya ba shia wono mo fa wa fe ne fo maye wo ikutu ni wa tashinye wa yana wala me fe ni shilo na ka chukusu ne ame yana wala ayo no ni wo ko ji ake wo fo wo bile mene won wole won fo kono ya manjano ni chamente ajina egbe ne naji ni saba achen pipra di pau ti pa ni si 8 kunu ya ni yo mi ake ni saba achen ta se no keke shi aya apoy ni yo se ntumi drama na ne ya ko echi ne ko no chele ni to ake du mi jio no fi ano mi ye e ba pe jo fe ake no to ni wa tule wo lemi shimo shina ko e jo wa ake lale ade ba shi tuma hawo na de gbe atosha na wushi chamen ne ja sunye ne ba jo hawo ke wo bi ke wo ho ife mo ne ba ke no wo fi one ehie le ho no aye shi mo ne ba ke no wo fi one kokoko na e ya ti so no fa ni mo wa susu e ya ni ado e ya gbe ni ke tabuko e ya ni agbe ni ke jo wo to mo boyoko ni saba chen di 8 na ni wo to le ne be mo le bi enche e bo teyin kashi na ko ti a chama ya bia ja se fo ya bia ame fa me dia ame shi ame na me fi akome ni wo to aka kin ka we ja se ya ame fa me na gbe shi ya bia wo fo da na wo hweshi ni shi ajo ha ame ka ma fi ame ka mo mele ama yo se alo ama yo da se ke ha ni saba chen e ya no ke ya na no mo kwa ka chwe se wo le le we ka chwe se wo moko ni saba chen ba ka man kita ike ye ke man kita pe ni wo foko lo mo lo wa o ma nye afe wo fe wo no ato ape wo tenu ku no ba nu twa no ma nya ba chame na se nuwe se nune o ma nya afe wo no twa no ma nya ba Ihaho tsanagane shia unobashi kadi watarashi ni semo mi ke chame yami ni me yami dani bi yami dani nani hime dani solo no she owaji yi no bi kome ni traseno ekorokre piodano legbe alo lele o wa ti ame wo choni ekeke o ti ame wo choni eke ababa mo issue fio ya no no fio akesani o na no ko ke asia ko bi na bi wa ke ya se che mini di ja se che eke o nye oke beke noku ya anu kwale mi iwo o wa ti o se no tra lo ke wo cheme ni yo bi ke mi jenshi wa na no chamo o ni aswa am I right? Iti God me manche.
lẹ́hún ìtsánù ẹ̀jẹ̀ mi ní àwọn tó àwọn ìwálẹ̀ ní àṣùwà kẹ́ ǹjẹ́ náà wọ́n ní tí a lọ di ní àdúmọ̀á làtà ṣe ẹgbẹ́ ẹ̀ ní ṣe bí àwọn ẹgbẹ́ ẹ̀ náà kẹlẹ̀ lẹ́dí ní àfihìyẹ dọ̀wọ́ náà alẹ́mà já sèche the first ọ̀kẹ́ mbẹ̀yìn ẹ̀ wọ́n náà kẹ́ ìpàpà àlẹ́ ń tàgé ẹ̀ nídìí òfin àmúlẹ̀ lákẹ́ abọ́ọ̀sù one abọ́ọ̀sù ká ọgbọ́n tí wọ́n kù sùn ní ẹ̀ ìbọn ọmọdé wà lẹ́hún ìta wọ̀nyí ẹ̀bí ẹ̀ ní àwọn tó àwọn ìwà àlẹ́ wà ẹ̀kẹ́kẹ́ nìjẹ́ náà wọ́n ní tí a lọ di ní sàmúà kàràkyẹ̀ ní ti osu káàdì ànùmọ̀nkyẹ̀ ní àwọn tó àwọn ìwà àlẹ́ ní tí a lọ di ọ̀dàpẹ̀ sọ̀rọ̀ wẹ̀kú ẹ̀ àmẹ́sẹ̀ntẹ̀ lẹ́ni wọ́n ní tí a lọ ọ̀nyá àwọn tó àwọn ìwà àlẹ́ wà ní wọ́n ní tí a lọ lẹ́ẹ̀bọ̀ọ̀dì popular lẹ́dí ní bí nọ̀tẹ̀ popular gọ́ọ̀tẹ̀ kumase lùkẹ́ ní bí nọ̀tẹ̀ aláṣẹ buhari nọ̀tẹ̀ bọ́lígá lùkẹ́ ní bí nọ̀tẹ̀ lẹ́nu lọ́wọ́ àwọn tẹ̀sígbẹ̀ ní bí nọ̀tẹ̀ lẹ́nu lọ́wọ́ àwọn sọ́ọ̀nà àgbẹ̀ ní bí nọ̀tẹ̀ lẹ́nu mukumuku àtẹ́lẹ̀ ní bí nọ̀tẹ̀ filẹ̀ lẹ́dí dọ̀wọ́ náà sí ọ̀nùpá náà tọ̀ọ̀lì wàhálà ike jẹ́mpẹ́ na mọ̀ní tiẹ̀ nọ̀dí dọ̀wọ́ náà fẹ́ẹ́ ní wọ́n tẹ̀rasì kẹmẹ́ ní yà àbùrọ̀kyi ẹ̀fẹ́ wọ́n wọ́kú nípa níjì popular name wɔ kanadi papa Kwakye Solomon Samuel Dorona woku ikyem wofa na wɔn mu anafie tɔɔdo wale abeneke monitor no taaka bere wɔ ne osu sɛnkyɛ ne mpɛn no de pɛ osu sɛnkyɛ na ɛdi mo ne kya eno wofa na wɔn mu anafie nika otia no wọ́n yẹ bọ́ọ̀lù nídìí wà kúrò àkọ́mí bọ́ọ̀ fẹ́ẹ́ olùpa wọ́n ló tẹ̀lé bọ́ọ̀ mọ̀ntẹ̀ wọ́n ló tẹ̀lé bọ́ọ̀ rẹ́jẹ̀ wọ́n ló tẹ̀lé bọ́ọ̀ ẹ̀tẹ̀ lẹ́ẹ̀dí ní òkú kàtú àwọn rẹ̀ ní òkú ìdánwò náà kàtú lẹ́nu wọ́n bọ́ọ̀ náà náà lẹ́ẹ̀kẹ́ lẹ́ẹ̀fọ́ màánà ìyẹn ọ̀ṣẹ́ adìyẹ lẹ́kọ̀ọ́ pìyì nìkẹ́ mọ̀ ní tíyà náà di akẹ́ ọ̀nà bẹ̀bí ẹ̀kọ́ ọ̀fẹ́ nìyẹn sitira la yi oni fẹ́ mu o dasi na n'akẹ́ náà n'okùn yà lọ. La agban ètò la tọ́ ne sàmà náà nìyẹn nítorí wọn náà kẹ́ dẹ́ ìwọ bọ̀dọ̀ náà kẹ́ wọ́n yà wọ́n hìyẹn lọ wọ́n ní tí a lọ di la fẹ́ agban ó fà lọ wọ́n mu àwẹ̀ nínú òtítọ́ lẹ́tẹ̀ lọ. agbẹ̀nukọ̀ pé wọ́n ní tí a lọ di wọ́n tọ́ lọ ọ̀nkọ̀tẹ́rì kọ́sílẹ̀ enú fàtẹ́ bàfọ́ bẹ́ẹ̀ yìí wọ̀ wọ́n tọ́ lọ ọ̀nkọ̀tẹ́rì bọ́ olùgbà ẹ̀kọ́ mi náà ètò ẹ̀ lọ yẹ ká òbàdàn náà sọ ẹ lọ́wọ́ tọ́ lọ pọ́pọ́ ní ẹ̀mí rúùsì ní mo fi àmọ̀ yìí ní ọ̀kẹ́tẹ́rì fine. ẹ̀kẹ́kẹ́ ìjẹjẹ́ mi mímba jáse asafo àtẹ lẹ́ẹ̀kẹ́ fara sani gbọmọ agbo ṣé àtẹlẹ ẹtú mi akẹlẹkẹ fàyà ní tòwá agbo gbọmọ life wa ìgbà yìí ní japẹ jase asafo àtẹ kẹ ọ̀nà yà lẹ ọ̀nà yà dasi tẹ ní ọ̀tọ̀ ọ̀dẹ̀ wà lẹ wà nìkẹ́ mbà yẹn fi o wọn náà kẹ mpapa kòtà bi yẹ wẹ́nẹ̀ èyí o kyàn mi ìhẹ́ ní jase ìgbà yìí ní adu ní odibayẹ lẹta seẹ gbogbo bẹ lẹta bi yẹ ní ọ̀tọ̀ ọ̀dẹ̀ wà lẹ wà ẹ̀kẹ́ nfie náà wọ́n yẹ asafo àtẹ agbẹ́wòlù jẹ́sẹ̀ asafo bravo fún sáfẹ́ ẹ̀dẹ́ ìtẹ́fẹ̀sì ẹ̀yẹ ní ọ̀tọ̀ ọ̀dẹ̀ wà lẹ wà. ní ọ̀dà apẹ ṣìbí lọ́wọ́ ẹ̀bí ẹ̀ náà ọ̀tọ̀ ọ̀dọ̀ wọ̀ rẹ̀ wá nídìí ọ̀dọ̀ ní ọ̀dà apẹ ṣìbí nídìí ọ̀dọ̀ nídìí ní pòpò. agbẹ̀lẹ̀ wọ́yẹ nọ̀tọ̀ susu faso nídìí ẹ̀tẹ̀ tọ́ọ̀dọ̀ àrẹwà. agbẹ̀lẹ̀ wọ́yẹ ọ̀bọ̀nì fún ẹ̀bí ẹ̀ náà ọ̀tọ̀ ọ̀dọ̀ wọ̀ rẹ̀. Abo chairman Kenya nai
Nume kename mibanye de manye. Mimbanye de manye. Chokuno tale mimbanye de manye yo. Wa ba basale fio ye jaseche. To. Alo jaseche ni awo ye kinkawe. No ni hewo. Ni e balake ache dona saban achen lọ́pọ̀tẹ̀ ìwọ̀ náà ní kẹgbẹ́ jẹ́ èpè ìfẹ́ mọ́ akẹ́ gbogbogbò èpè ní èfè àlẹ́fẹ́ èpè ní ha ní anádọ́wọ́ náà sábà àkyẹ́ lọ́jí akẹ́ dọ́wọ́ náà wẹ̀kú ẹ òsú náà èyọ̀ nìní nọ̀tẹ́ kẹ́kẹ́rẹ́ mọ̀ ní yẹ mankyẹ́ yẹ dọ́wọ́ náà wọ́ yẹ enyami yoo ni akyɔɔlɛ naanaki aboabɛn eke kyɛkɔ hisu yɛbɛsɛ na akyɔɔmɔ akɛ ni adu ne sabrandi adu brɛfo ne kɛlɛ hisu yɛ bii ni ekɛlɛ fɔɔ ne balakɛ ne nɔtɛkɛ esumo ni akɛ enyami naaki kɛ ebiiɛ aya gan n'ahi gamasi ìrɔ ètò àgbẹ̀nà àtẹ̀bẹ̀hẹ́ ìhàmẹ̀ yẹ osumɛ nìdɛkɛgbẹ̀nà àjẹ́ ẹ̀dí jáàsẹ̀kyẹ̀ nídìí jáàsẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀kyẹ̀. Tasane yami sade pii yami kɛ ɔba agba ahu se kuku ɛkɛji akɛ dɔwɔ na saba akyɛ yɛ abala akɛ dɔwɔ na adi nuwɛ ni saba akyɛ di yowɛ sesu wɔ nana aki yɛ edɛ dɔwɔ na ami ìwọ bi ne fɔ dɔwɔ na la yɛ amɛmi. Ni bena te tafe huna bena chi kesai ni akenya lomo fe weku fe kome ni atonashi ya dore na wone ni tika o ma bete mi ya dore na wone bedi kikawe atosene shi ya bie wo ye sahini ya bie wọ́n sẹ́ kofi yẹ bi yẹ ne wọ́ bẹ̀rẹ̀ ẹ̀ bàbá kẹ moko sí moko wọ́n fẹ́ wọ́n bá tu moko ní yẹ dọ̀wọ́ náà wọ̀ yẹ kẹ́jì jásẹ̀kyẹ̀ gbèsì ne bàbá kẹ atọ̀ jásẹ̀kyẹ̀ dọ̀wọ́ náà wọ̀ kú wọ́ ní túwọ̀. Kaya adúgbò náà ní afáàmù kẹjọ adúgbò náà nàkẹlẹba ha dọ̀rẹ́ náà wẹ̀kú ẹ nà bá fẹ́ tiẹ̀ káàgbé náà nà nàkẹ tòlé jẹ̀mí yẹ nàkàyí yẹ kẹkẹ apáàsì yẹ ló sẹ kẹkẹ akẹlẹ ata sẹ́yìn náà ẹkọ ìtì kẹkẹ ẹyẹ ẹnu. Nakano hukaji dɔwɔna bɛsi yɛ alo makyɛyɛ ne hyɛ dɔwɔna wɛku ami yɛ saba akyɛ ne gyigya ase kyɛ kɛhyitra a wɔfɛ kɛ dambaatu nakano na baba dɔwɔna wɔ yɛ na baaka dɔwɔna wɛku yɛ alo wɛku ntwo yɛ ne baafa mɛnkɛba na baafɛ lɛ vɛti yɛ pramaa no. Ẹni àtsọ dẹ́mẹ prama nọ ní jásẹ̀kyẹ ọba kẹ ìpalì sẹ jẹ́mẹ àfi ọ̀nà kẹ́kùsù nìyẹn kẹ́ni dọ̀wọ́ na bàtà sẹ́yìn nọ ẹni àfi ọ̀ ìvẹ́tì yẹn nẹ ìwọ àpọ̀lì yọ̀ nìjí nànà àkìyẹ ìkẹ́ ẹ̀ṣí ìyẹmí fíẹ̀ nídìí nọ̀tẹ́
ìbá pẹ́ gọ̀tẹ́ gbẹ̀jànà tó fẹ́ ìwọ̀n ṣí nìkan ló túmọ̀ náà ìhà èbí ẹni di èsèṣì yẹn àmẹ́jì mẹ́rin kọ́ gọ̀tẹ́ manchẹ́tòmí èbí fẹ́ manchẹ́tòmí ìhà àmọ́ náà bá kẹrẹ bá tàṣẹ nù sábà àkyẹ́ di mọ̀ ní ìkọ́ nìhòòhò kẹ́ńdé yẹn wọ̀ náà pèsè yẹ bí yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ̀ kú ẹ kàdú kọ̀nà wọ̀ kú ẹ ní sábà àkyẹ́ wọ̀ kú ẹ náà sì tábọ̀ kéèké àdúgbò wọ̀ bí yẹ bàṣí wà gbó akẹ́ àmì ìtayẹ ní àtò jáfẹ́kyẹ ní tàṣí kọ́ni àtẹ́fù ní sábà àkyẹ́ ní kàṣí ní ẹ sage pii yɛ naka shitamoni iwendo nabe bɔne balaji wakama ake jena kandi kusuwe shikome wɔ atu dani yɛ kɛmɛ ɔbaba lɛlɛ olupa yɛ amɛhyia paadima lɛdi adukɔnɔ si olupa emanomi paadima enajɛ wɔnɔmi yɛ biɛ emanomi etsɛ ehewolo kẹjọ àdúgbò náà bí fẹ́ náà mẹ pèpè nàkà wọlé ẹ ìbá pèsèntì hàn wọ̀nyẹ bí ẹ akẹ lẹ́lẹ̀ kẹ́ni sí àwùjọ mi bí ẹgbẹ́ nàkà yẹn lẹ́lẹ̀ lèwọ́ amẹ̀mẹ̀wọ̀ ọba fẹ́ nọ níbi fẹ́ ní sà mẹ́nẹ̀ akẹ́ dọ́kúmẹ́ntì wọ́n fẹ́ lẹ́tẹ̀sì yẹn nọ ọkẹ́ hàn mẹ́ amẹ̀mọ́mì nàmẹ́tọ́ bẹ́ẹ̀ wọ́kà mẹ́fẹ́ tóbi nàmẹ́kẹ́ mọ́ní àmẹ́nà rẹ̀ bà wọ́kẹ́ tó gbẹ̀jẹ̀ àmẹ́tọ́ fẹ́ẹ́ achọmi yɛhyia ne amehyi no beebi a amete mekoma amete mekoma naahe hyia amete amekoma naahe na meba wɔtɔ mo pɛkia no fɛɛ nagbe no ne ebagyi kagi lɛlɛ ne ana moko na kene ba ta sɛ no ne nsaba akyɛn ne yɛ ɔfiri gye mɛta frakyɛ sanatɔ esɛɛgbe kɔni ato ne ta frakyɛ ni akɔ na nyɛ akɛtu nìyẹn lɛlɛ bɛnkɔ kɛyɛ wɔkyerɛ fɛɛ bafamɔ Jonathan kɛnyɛ nyɛ kɔkɔmɛ wɔwɔ famɔ mɛ ate kɔmiami afɛɛni bi na kɛhyɛ gyɛgyɛrɛ kɛba kɛ saba kyɛ kɛba kɛ wɔ akɛ amamɛte yɛ wɔ pɛ wɔ pe amen ɔfɛn wɔ si no. Akẹ́kẹ́jì lẹ́lẹ́ lọ́wọ́ wíkú bá mọ́mọ́ náà kẹlẹ̀ bá bá mi yẹn bẹ́ ẹ bá gbẹ̀lẹ̀ tóo lè tsọ́ kùsùn mi àbọ̀ ẹ̀ ní àfi lẹ́lẹ́ àtsọ́mọ fẹ́ẹ́ mi nàkàbí àmì ẹ̀ka mi ti nàmì kẹlẹ̀ bá wọ́n mú ẹ̀ mi ewó nàtsọ́mọ mi wọ̀nyẹ́mi àwọn ẹ̀ mẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ká akẹ́kyi ní asaba kyẹ́ mọ́ mi kẹ́ kápítà 95 yẹ bí yẹ. Sananje sabache ni ye wojie sabache se na kreta no sanwojie le no wojie e wa gbe le gbagbe keja le no onu ni mo ko fe do ko ye ko akere ha mo ko gbe na se na ke yo sabache ke chie na ke ka mankita shi awo ro wojie ni ni ele wojie sabache ye e wo gbe enye wa gbe akɛ mɔni wɔn nan lɛ ɔkɛlɛ ata asɛn no duro na wɔn mɔ lɛ sɔ ne lɛ soba wɔn jɛ lɛ ko akɛ ni wɔn akɛ wɔn lɛ wa sɛ alo wɔn ni kasi yɛ kɛ ɛsakɔ tu ɛsakɔ etu na ɔmo wɛ wɔkɛ wɔkyi wɔtɔ onu atɔ beko ekuro dani wɔkɛlɛ abamanja no ɛnɛgye flɔk mi alo wɔhyia mi pɛ. Dɔwɔ na sabakyɛ emanja wɔsi wɔtaa bia na ni sabakyɛ the 7 ekakita yɛ bia na ni sabakyɛ the 6 ekakita yɛ bia na ni sabakyɛ the 5 ekakita yɛ bia na ni sabakyɛ the 4 ekakita yɛ bia na ni sabakyɛ the 3rd ekakita yɛ bia na ni sabakyɛ the 2nd ekakita yɛ bia na ni sabakyɛ kankrano ekakita yɛ ewɔ mbɛlɛ kanyɛ na sabakyɛ paanyɔ. No, eko pɛ no wa kɛ wa ata ni wa kakita kyɛnɛ kɛ nyɛmɛ wɔ ba kakita yɛ wɔ fɛɛ wɔ poli mi nɛɛ
biana ni mwawo kakitawe biana ni Jonathan kakitawe biana ni Noroma kakitawe biana ni Nunate kakitawe wafewali asafache tepo niji yami Ali biana kakitawe biana kakitawe asafache meferato yosune kikawene biana kakitawe wamene wanyete pongu leo wanyete papano wanyete pale obe ni sabache to brag the eight ibakita ya manjano ahana ya mo yeli na la etune e hama ni atumi Ablade. Odeya mi manche mamimba. Ingani awola wo bo she.